ìwọ tí ọ̀nà àti jẹ àti mú dímọ́ tó le fún, tó tún jẹ́ wípé tó bá tún tiraka wípé bóyá kò ṣiṣẹ́ kò fi ráàánú gbà, ó tún má dàbí ẹni pé ó lè sí ni. Ìwọ tó jẹ́ pé wọ́n á jẹ́ kó rí lẹ́ni, wọn ò ní jẹ́ kó rí lọ́la. Ìwọ tó dàbí ẹni pé òun gbégbá ayé ìnira, ó máa bá mi ṣiṣẹ́ kan fún ọjọ́ 3, ó lè bẹ̀rẹ̀ látàlẹ́ yìí lọ. Ṣùgbọ́n iṣẹ́ tó bá ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 1, ó láti ṣe léraléra fún ọjọ́ 3. Wà á rí pé ohun gbogbo tó dàbí ègún tàbí èpè yẹn, iná dẹ̀ máa bọ́lẹ̀ lórí. Gbogbo ẹ̀ máa di àwátì, ò ní rí ogun yẹn mọ́. Wà á lọ sí ọjà, wà á lọ ra iyọ̀ dídì 3. Tí máa fún ẹ ní rẹ́sípì, tètè lọ ṣe kíni, tètè lọ wá bó ṣe máa ṣe. Iyọ̀ dídì 3, má price ẹ̀. Ní sọ pé iyọ̀ sáṣẹ́ẹ̀tì o, go to the market yourself. Ìwọ fọ́ọ̀rọ̀ ẹni kó lọ sí ọjà yẹn, kó ra iyọ̀ dídì 3. Má price ẹ̀. Èló ni iyọ̀ yìí? 200 naira ni, ẹ fún mi ní 3. Tó bá ti délé, wá ìgbálẹ̀ tí ẹ lò mọ́, as in tí máa sọ pé tí ẹ lò mọ́, ó túmọ̀ sí pé ìgbálẹ̀ tẹ́ ti lò dáadáa nínú ilé yẹn. Ó máa mú ìgbálẹ̀ yẹn, wàá rà mí padà sínú ilé. Ìgbálẹ̀ yìí ló máa fi ṣiṣẹ́ fún ọjọ́ 3. Tó bá ti di alẹ́, bọ́ìlì omi gbígbóná tó tó ẹ wẹ̀. Míìsì omi mọ́ kó má máa ṣe ara ẹ̀, kó má gbóná jù. Iyọ̀ dídì 3 tó rà yẹn, tú ẹyẹ kan sínú omi yẹn tán pátápátá, omi gbígbóná tó bọ́ìlì yẹn. Kó o dẹ̀ fi ṣanra, wàá wá fi ìgbálẹ̀ yẹn sílẹ̀ ńlẹ̀. Ó máa kó ẹsẹ̀ méjèèjì sórí ìgbálẹ̀ yẹn láì wọ bàtà àti láì tọ̀. Ẹsẹ̀ méjèèjì sórí ìgbálẹ̀ yẹn láì wọ bàtà àti láì tọ̀. Kó o tó lọ sùn. Wàá fi ṣanra láì lo ọṣẹ, láì lo kànkàn. Tó bá di ọjọ́ kejì ní alẹ́, wàá repeat ẹ̀ bákan náà. Wàá tú iyọ̀ yẹn, ẹ tú mi sílẹ̀, kí ló dé tẹ́ ẹ dì mí lọ́wọ́ pa? Ọjọ́ kejì, wàá tún fi ìgbálẹ̀ yẹn sílẹ̀, wàá tún kó ẹsẹ̀ méjèèjì lé lórí, wàá tún ṣanra láì lo ọṣẹ, láì lo kànkàn. Wàá máa gbàdúrà. Ogun tó gbóná láyé mi, iṣẹ́ yìí tó bá rí ṣe, wàá fún mi ní ẹ̀rí tó lágbára. Ó dá mi lójú, Ọlọ́run dájú jùlọ o. Ẹ tú mi lẹ̀, mi kì í ṣẹran èdè. Ẹ tú owó mi lẹ̀, ẹ tú ọwọ́ mi lẹ̀, wá gbàdúrà yẹn. Ọjọ́ 4 wàá tún ṣe. Tó bá ti wá parí ẹ̀, tí ilẹ̀ ti mọ́, ilẹ̀ ọjọ́ 4 mọ́, kó tó di aago 12 ọ̀sán, lọ jó ìgbálẹ̀ yẹn níná. Tàbí kó o sín. Kó tó di aago 12 ọ̀sán, lọ jó ìgbálẹ̀ yẹn níná, àbí kó o sín. Iyọ̀ dídì 3 ni o. Ọjà ní kò dẹ̀ ti lọ rà á. Má rà nínú street ẹ, please. Aláboyún lè ṣiṣẹ́ yìí. Ó wà ní on period, ó lè ṣiṣẹ́ yìí. Àwọn question yín nìyẹn. Àwọn question tẹ́ máa sábà ń béèrè ní comment section nìyẹn. Ó lè ṣiṣẹ́ yìí. O ò fẹ́ ní ọkàn tọkọ tó rí mi, owó ẹ máa bọ̀ lọ́dọ̀ mi. Owó máa bọ̀ lọ́dọ̀ mi. Wàá máa pàṣẹ ni, owó máa bọ̀ lọ́dọ̀ mi. Mi ì gbọ́dọ̀ rí ìnira mọ́. Tó bá ti di ọjọ́ 4, lọ́jọ́ ìgbálẹ̀ yẹn, tàbí kẹ̀kọ́ bẹ́rí ẹ̀, ló bá parí. Má gbàgbé láti fi fídíò ìṣọwọ́ sí ẹlòmíì náà. Má gbàgbé láti fi like ẹ̀fẹ̀ mi mo ràn pé ẹ ṣe. Má gbàgbé láti lọ sí comment section, lọ jẹ́rìí sí agbára Ọlọ́run, kó dẹ̀ gbàdúrà fún mi. Má gbàgbé bákan náà láti follow page yìí fún ìmí tó máa ṣe ẹ́ láǹfààní, á dára fún ẹ. Bó ti ń ṣe nǹkan mẹ́rin yìí lórúkọ Jésù, wàá sì máa rí ọ̀nà lọ, ọ̀nà ò ní dí mọ́ ẹ. Jésù Olúwa wa, àmín.